ayé ni wọ́n máa yìn ọ́ o Jésù. Yí Olúwa, Olúwa dára, Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún, nítorí pé ó dá mi sí, èmi yọ̀ níwájú rẹ̀. Ó gbé mi ró, èmi ò dẹ̀ ní ilẹ̀. Títí ayé ni wọ́n máa yìn ọ́ o Jésù. Yí Olúwa, Olúwa dára. Àṣé lóòótọ́ ni pé kò sí ń tọ́lọ́run ò lè ṣe, àyàfi èyí tí ò bá fẹ́ ṣe lókù. Ẹ̀yin èèyàn mi nílé, kí n tó máa bọ́rọ̀ lọ, ẹ kọ́kọ́ lọ sí abala àríwísí ẹ̀yìn comment section. Ẹ máa bá ń tẹ congratulation síbẹ̀, ẹ máa bá ń tẹ congratulation Tóyọ̀sí Adésànyà. Tó tòrè Ọlọ́run, tó tòrè Ọlọ́run, tó tòrè Ọlọ́run, mo gbọ́ lọ́nga, Ọlọ́run lèmi yóò máa sìn. Gbogbo àwọn òṣèré orí ìtàgé pátápátá ni wọ́n ti ń tẹ congratulation látàrí oore ńlá, oore kàbìtì, oore ńlá tó gbélé Tóyọ̀sí Adésànyà tó gbélé lọ́wọ́ lásìkò yìí. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, a ò ní fojú sunkún ọmọ. Ẹ bá tẹ subscribe button sórí YouTube channel yìí. Àwa ń gbà ládùúrà pé lásìkò yìí gbogbo àwọn aboyún tí wọ́n ń retí kí wọ́n bí láyọ̀, Ọlọ́run bá wa sọ wọ́n láyọ̀. Àti wọ́n ń gbà ládùúrà pé gbogbo àwọn tí ń wojú Ọlọ́run fọmọ bíbí, àfi wákàtí ọ̀wọ̀ yìí, àfi bẹ lọ́hùn fọ́lọ́hun kọ́lọ́hun ọba kó bá wa dá wọn lóhùn. Ẹ má lọ ibì kankan, ẹ jẹ́ ń ṣàlàyé gbogbo ẹ̀ fún yín kẹ́yìn náà wàá mọ̀ pé ọ̀rọ̀ òṣèré orí ìtàgé lóyún Tóyọ̀sí Adésànyà, ọ̀rọ̀ ẹ̀ má tọ́pẹ́, a lè sọ pé ó jọpẹ́ lọ, ṣùgbọ́n tọ́pẹ́ ó tún ṣe déédéé ọpẹ́ tí ó náà làwa náà fi gbọ́dọ̀ bá a dúpẹ́. Ká sì ké pé congratulation, ẹ jọ̀ọ́ ẹ máa bá ń tẹ congratulation sí kàní abala àríwísí. Gbogbo wa náà la mọ̀ Tóyọ̀sí Adésànyà, òṣèré orí ìtàgé ilẹ̀ wa tó gbajúgbajà níbi kó máa sọ̀tàn. Kò sí tẹ́ni tí ò lè sọ èèyàn nínú Nollywood. Láti bí ìgbà tí Tóyọ̀sí Adésànyà tó ti ṣègbéyàwó látọmọge, Ọlọ́run ò tí ì sọ pé kò dá lóhùn ó bùn lọ́mọ kan rí. Títí tá a bá ní kàkà ní méní méjì mẹ́ta báyìí, ìyá yìí ti ń pé 55 years gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe tó bá jẹ́ pé lóòótọ́ ni èjì ẹ̀ mu. Ọlọ́run ti wá bùn lọ́mọ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ̀yin náà rí pọ́tọ́pẹ́ ẹni tó ti pé 55 years. Ẹni náà rántí Hánà nínú Bíbélì, Ọlọ́run sọ̀dọ̀ lọ́mọ. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Ẹ tẹ congratulation, wọ́n ní tá a bá bó ní reyọ̀, eré tí Hánà ó tẹ̀ á lọ́wọ́ o. Ta ló wá já mọ̀? Ọlọ́run ti bùn Tóyọ̀sí Adésànyà, òun àtọkọ rẹ̀ Bọ́lá Oyin Adéjọbí, Ọlọ́run ti bùn ọlọ́mọ. Àti pé ọ̀nà wo gan-an lọ́lọ́run gbà sọ̀nà ọmọ náà, torí ẹ̀yin náà mọ̀ wò pé bóò ló ṣe ṣeé ṣe, ó ṣeé ṣe kí ìyá ẹ̀ ti wọ menopause torí 55 years. Gbogbo ẹ̀ ní ṣàlàyé fún yín. Ẹ jẹ́ àkọ́kọ́ mú láti bí bá a ṣe mọ̀ pé Ọlọ́run ti ṣoore ọmọ, oore ọmọbìnrin fún òṣèré ìtàgé rẹ̀ wáyé o Tóyọ̀sí Adésànyà. Bíọ́lá Adébáyọ̀ òun ló lọ síkànnì ayélujára rẹ̀ tó fi síkànnì ayélujára pé ẹ bá mi dúpẹ́ wọ́n ti jáwọ́ lọ́rọ̀ mi o, ẹ bá mi dúpẹ́ wọ́n ti jáwọ́ lọ́rọ̀ mi. Wọ́n padà jáwọ́ lọ́rọ̀ Tóyọ̀sí Adésànyà. Bíọ́lá Adébáyọ̀ kọ síbẹ̀ síkànnì ayélujára, ó kọ báyìí pé ó ní congratulations to all of us. Ẹ rí i pé gbogbo àwọn òṣèré ìtàgé pátápátá ló fi sí. Ó ní oore ńlá ló wọlé tọ̀ Nollywood. Ó wá ní Adésànyà Tóyọ̀sí and Bọ́lá Oyin Adéjọbí just welcome a bouncing baby girl through their surrogate mother. Ó ní ẹ bá wa dúpẹ́, Ọlọ́run ti bùn àti Tóyọ̀sí àtọkọ wọn, Ọlọ́run ti bùn wọn lọ́mọ, ṣùgbọ́n o surrogate ni Ọlọ́run fi fún wọn lọ́mọ. Kí ni ìtumọ̀ surrogate ká tó mọ̀ ká lọ? Surrogate ni pé ẹnìkan ló bá wọn gbé ọmọ náà sínú womb ẹ̀ tí Ọlọ́run fi dá wọn lóhùn tí wọ́n fi sọ. Ṣùgbọ́n àṣà bá wọn dúpẹ́, àbá wọn yọ̀, ẹni ọgbọ́n bímọ ló jèrè ọmọ.
We would like to say a very big thank you to everyone that has been part of this journey. Ó wá ní a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe alágbàtẹ̀rù ètè tí wọ́n tẹ̀lé wa bá a ṣe ń lọ. A jẹ́ pé wọ́n ti ń bá wa bọ̀ since 2024. Láti 2024 ní ẹ ti ń wò pé bóò làǹdí Tóyọ̀sí bóò ló ṣe fẹ́ dọlọ́mọ láyé, ṣùgbọ́n a dúpẹ́ Ọlọ́run ti ṣe ń rọrùn. Particularly our doctor, wọ́n wá dúpẹ́ lọ́wọ́ dókítà ilé ìtòsí alágbàtẹ̀rù tó fi ṣe Dr. Evia of wọ́n sọ ọkọ̀ hospital náà mọ́jà máa polówó. Thank you for everything doctor. Wọ́n dúpẹ́ lọ́wọ́ doctor tó ṣeé ṣe tí àǹtí Tóyọ̀sí tí wọ́n fi padà di ọlọ́mọláyé, àbáwọn dúpẹ́. You have been a very supportive from day one of this journey. Wọ́n dúpẹ́ lọ́wọ́ dókítà gan dáadáa. May God continue to bless you and yours. And Aunty Toyosi is officially a mother today. Ẹni ọmọ bá sìn máa lo jèrè ọmọ. Ẹni ọmọ bá sìn máa lo jèrè ọmọ. Ẹni máa bímọ ọmọ ló máa sìn. Ẹni ò dẹ̀bi ọmọ ló máa sìn. Ṣùgbọ́n ẹni ọmọ bá sìn máa lo jèrè ọmọ. Ẹni ọmọ bá sìn máa lo jèrè ọmọ. My heart is full of gratitude. Ó wá dúpẹ́ ní òun ṣe léyìí, òun ṣe dáa. Ẹ já wo inú àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkànjàǹkàn tí wọ́n ti congratulate Aunty Tóyọ̀sí bó ṣe dọlọ́mọ láyé. Ẹ̀yin abiyamọ ayé ẹ lọ sábàlá àríwísí ẹ tẹ congratulation fún Aunty Tóyọ̀sí kẹ́ wá subscribe. Ẹ já kọ́kọ́ gbé kọ́mẹ̀ntì alákọ̀ọ́kọ́ ká kọ́kọ́ gbé yẹ̀ wò. Múyìwá ọmọ Adémọ́lá ó bọ́ sí ìkànnì ayélujára yìí comment section ó tẹ̀ síbẹ̀ ó ní this precious baby sure has many big uncle and I know one name. Múyìwá Adémọ́lá ó ní ọmọ náà uncle tó ní ó pọ̀ ó bá nìkan bẹ́ẹ̀ ni Múyìwá Adémọ́lá. Ẹ já tún wò ṣèrí mi tó tún congratulate ò lè ká tán ẹ tẹ congratulation o. Ìyá Fathia Williams àwọn náà bọ́ síbẹ̀ wọ́n ní Bíọ́lá Allah will continue to bless you. Ṣé mo pé Bíọ́lá Adébáyọ̀ ló ṣàgbàtẹ̀rù bí Tóyọ̀sí Adésànyà bó ṣe òun lọ́lọ́run lò tó fi dọlọ́mọ láyé. Yomi Fabiyi náà má gbẹnu sí máì ó sọ ó ní congratulations so happy for you both Oyin Adéjọbí Ọlọ́run tí ká mọ̀ wá Ọlọ́run tí ká mọ̀ wá Ọlọ́run ó jẹ́ kó mọ̀ wá Ọlọ́run jẹ́ kọ́mọ náà kó mọ̀ wá ló fẹ́ kọ́. Yẹmi Sọládé bàbá náà dá sọ̀rọ̀ tó ń lọ tóró kan gbogbo èèyàn ó ní God has done it Olúwa ti ṣe o ó ní robust congratulations to Bíọ́lá Oyin Adéjọbí Bọ́lá Oyinládé àti Aunty Tóyọ̀sí for this marvelous gift from God. Ṣé ẹ mọ̀ pé olúwo ọ̀rọ̀ mọ́ra lọ́jà ẹni ọba ẹni Ọlọ́run bá bùn lọ́mọ kò dúpẹ́ o ẹni tí ò rí tí Ọlọ́run ò tí ì bùn òun ló mọ tí tó ẹ wo ẹ má jẹ́ àpọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ mú ọyọ kan wá sí kẹwàá tẹ congratulations fún Tóyọ̀sí. Ìyá Ìbàdàn sinẹ́ àwọn náà gbẹnu sí máìkì àwọn gan sọ pé ọba tọ́pẹ́ yẹ adúpẹ́ o àfọ̀pẹ́ fún ọ congratulations fam ayọ̀ náà á bá wa kalẹ̀ ayọ̀ á bá wa kalẹ̀ ẹ tẹ congratulations kẹ́ share fídíò náà.